àìfàgbàfẹ́ nìkan ni ọ̀jáyé ogun gbogbo gbàgbós tó ń ṣẹlẹ̀ lágboolé fújì ló ń kọ̀ntínú. Sefiu Alao Adékúnlé Kàndóso bàbá oko náà ti wá fèsì síta, ó ti sọ̀rọ̀ sókè, ó sọ̀rọ̀ gbangba yanyayanya. Kí ló wí? Èsì ọ̀rọ̀ bàbá oko Adékúnlé Kàndóso lágboolé fújì ẹ gbọ́ síta ni. Ṣé sí King Dr. Saheed Osupa ni báwọn kan ti ń gbé káàkiri, àbí sí K1De Ultimate? Èmi ò mọ̀ o, n ò sì lè sọ. Nínú fídíò yìí lẹ́ẹ̀tì fetí gbéyàwó ọ̀rọ̀ lẹ́nu Alhaji Sefiu Alao Adékúnlé Kàndóso. Ó yá ẹja àjọ máa gbọ́. Olórí ìdí ó sọ pé Sefiu báwo kò ì tí ì sí o. Bàbárábíà nígbà tí wọ́n yọ tí mi ò kì í bá ẹ̀hàn jà o. Ọmọ Adékúnlé èèyàn ìgbà àpẹẹrẹ ìlọ́lọ́hùn fún yìí kò kọ́ mi. Ohun tó mú mi ṣe bẹ́ẹ̀ ni pé ohun tí mo gbé dání pọ̀ rẹpẹtẹ ó ti jù wọ́n lọ. Àṣẹ tó wà lára mi Bàbárábíà ó ti jù wọ́n lọ. Àṣẹ inú tó wà ní fún mi o, mi ò kì í fèpè báyọ̀ ṣeré. Gẹ́gẹ́ bí ó ti jù wọ́n lọ. Torí pé ẹ̀ka tí mo gbé dàgbà Bàbárábíà òun ló sọ mí dàgbà. Bàbá lọ ń ṣeré orí ẹ fọ́, orí ẹ bàjẹ́, orí onítàn bá lọ fọ́, orí ẹ bá bàjẹ́ kọ́. Ṣé kí wọ́n máa kábàámọ̀ Bàbárábíà? Nínú Mùsùlùmí, Àlàó lẹ̀gbẹ́ mọ̀ nísàbí, èèyàn ńlá ni mí. Àbẹ́ òmòye áàyè tí mo lọ ní. Ẹ̀mọye ìgbà tí mo fẹnu mọ Kàábà ni àṣẹ Kàábà ó bẹ̀lẹ́ tè ní rẹpẹtẹ. Ṣé ọ̀bọ̀bà tí mo lọ sí ìmúra ní Bàbárábíà? Ọmọ Adékúnlé ohun tó wà lára mi ó pọ̀ jù wọ́n lọ nígbà tí ó jọ rárá. Bàbá gbà sí ni mi ò gbọ́rọ̀, mi ò kì í gbọ́. Bàbá gbà sí mi ò gbọ́rọ̀, mi ò lè kí rárá. Nígbà tí wọ́n jọ tí mi ò kì í bá ẹ̀hàn jà o. Ọmọ Adékúnlé èèyàn ìgbà àpẹẹrẹ ìlọ́lọ́hùn fún yìí kò kọ́ mi. Ohun tó mú mi ṣe bẹ́ẹ̀ ni pé ohun tí mo gbé dání pọ̀ rẹpẹtẹ ó ti jù wọ́n lọ. Àṣẹ tó wà lára mi Bàbárábíà ó ti jù wọ́n lọ. Àṣẹ inú tó wà ní fún mi o, mi ò kì í fèpè báyọ̀ ṣeré. Gẹ́gẹ́ bí ó ti jù wọ́n lọ. Torí pé ẹ̀ka tí mo gbé dàgbà Bàbárábíà òun ló sọ mí dàgbà. Bàbá lọ ń ṣeré orí ẹ fọ́, orí ẹ bàjẹ́, orí onítàn bá lọ fọ́, orí ẹ bá bàjẹ́ kọ́. Ṣé kí wọ́n máa kábàámọ̀ Bàbárábíà? Nínú Mùsùlùmí, Àlàó lẹ̀gbẹ́ mọ̀ nísàbí, èèyàn ńlá ni mí. Àbẹ́ òmòye áàyè tí mo lọ ní. Ẹ̀mọye ìgbà tí mo fẹnu mọ Kàábà ni àṣẹ Kàábà ó bẹ̀lẹ́ tè ní rẹpẹtẹ. Ṣé ọ̀bọ̀bà tí mo lọ sí ìmúra ní Bàbárábíà? Ọmọ Adékúnlé ohun tó wà lára mi ó pọ̀ jù wọ́n lọ nígbà tí ó jọ rárá. Bàbá gbà sí mi ò gbọ́rọ̀, mi ò kì í gbọ́. Bàbá gbà sí mi ò gbọ́rọ̀, mi ò lè kí rárá. Aṣòbìnrin ló aṣèlékọ́, àti gbajúmọ̀ ṣe aṣògùn ló gbọ́, aṣòun jẹjẹ, a máa jẹran mẹ́sàn-án mẹ́wàá, ìyẹn lójoojúmọ́, ẹran òde
tí ó lè rán nínú ẹni lọ́wọ́ tó ń gbógun fẹ́ ń para díẹ̀ díẹ̀ ní múlẹ̀ ó ìbálòwò lọ́wọ́. Àjàyè bí ọlọ́ba máa jayé. Àǹjọ̀nú mi ti dé o. Àǹjọ̀nú mi bá ti dé, kò sẹ́ni tó lè di. Ìdáwìládé ọ̀rọ̀ mú ṣe, olórin tí ó ti ní dànù. Ó ṣe wọ̀ ìbálòpọ̀ ti pẹ́ náà. Olórin tí ó sọ pé Sefiu báwo kò ì tí ì sí o. Bàbá Rábíà bíbá lọ́wọ́ lọ́wọ́. Máa jayé bí ọlọ́ba máa jayé. Ní kékeré o, ìjọba lówó lọ́wọ́, aṣòbìnrin gan. ọ̀rọ̀ rèé lẹ́nu Alhaji Sefiu Alao Adékúnlé Kàndóso bàbá oko ńlẹ̀ ti gbọ́ yìí. Kí ni view titi yín? Ẹ máa drop ẹ̀ sínú comment section fídíò yìí. Tàlẹ́yìn rò pé ó ń bá wí, ṣé King Dr. Saheed Osupa ni àbí Alhaji Wasiu Ayinde K1De Ultimate ló ń bá wí? Àmọ́ ní tèmi o, eré fújì dà gẹ́gẹ́ bí ká máa gbá bọ́ọ̀lù ni. Tí wọ́n bá ti ń gbá a sí ẹ, àfi kíwọ náà máa gbá a sí wọn padà. Èyí ló fà á tó ṣe pé tẹ́nìkan bá ti sọ̀rọ̀, ẹnìkejì yóò fẹ́ fèsì gbogbo ẹ̀ kí wọ́n lè máa relevance, kógo wọn lè máa tàn dáadáa lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ fáǹsì wọn ni. Kì í ṣe wípé bẹ́ẹ̀ náà ni wọ́n ti ń bára wọn jà. Ẹ má gbàgbé, tẹ́ ẹ bá ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí fún ìgbà àkọ́kọ́, ẹ máa bá mi click lórí subscribe button, kẹ́ ẹ like ẹ, kẹ́ ẹ share, kẹ́ ẹ wá rí dájú pé ẹ̀yin náà drop opinion titi yín. Kí ni view yín? Ẹ drop ẹ̀ sábẹ́ comment section fídíò yìí. A ti gbajúmọ̀ ṣe aṣọ́gun tọ́mẹ́tì kọjá 45. Bàbá Rábíà ẹnìkan bá ń ṣe dé. Kúre ọlọ́bọ̀rọ̀ tí ó lè rán nínú ẹni lọ́wọ́ tó ń gbógun fẹ́ ń para díẹ̀ díẹ̀ ní múlẹ̀ ó ìbálòwò lọ́wọ́. Àjàyè bí ọlọ́ba máa jayé. Àǹjọ̀nú mi ti dé o. Àǹjọ̀nú mi bá ti dé, kò sẹ́ni tó lè di. Ìdáwìládé ọ̀rọ̀ mú ṣe, olórin tí ó ti ní dànù. Ó ṣe wọ̀ ìbálòpọ̀ ti pẹ́ náà. Olórin tí ó sọ pé Sefiu báwo kò ì tí ì sí o. Bàbá Rábíà bíbá lọ́wọ́ lọ́wọ́. Máa jayé bí ọlọ́ba máa jayé. Ní kékeré o, ìjọba lówó lọ́wọ́, aṣòbìnrin gan.